احذر مصاحبة اللئيم فإنه يعدي كما يعدي الصحيح لأجرب يعدي كما يعدي الصحيح لأجرب. Ṣọ́ra fún ìbá ṣọ̀rẹ́ àwọn ènìyàn burúkú. Ṣọ́ra fún ìbá ṣọ̀rẹ́ àwọn ènìyàn burúkú. Wọ́n ń kó ràn ní, wọ́n ń kó bá ní, wọ́n ń kó ràn ní gẹ́gẹ́ bí èkúkú elékúkú. Wọ́n ń kó ràn ní gẹ́gẹ́ bí èkúkú elékúkú. Beware of going out with villainous people. Beware of going out with irresponsible people. They are contagious, just like scabies, for example. They are contagious, just like scabies, for example. Afani ihdar. Ṣọ́ra fún musahabata, ìmọ̀ bá ṣọ̀rẹ́, ìmọ̀ bá rìn. Al-la'ima, èèyàn burúkú, èèyàn ránran èèyàn. Fa innahu, torí pé dájúdájú èèyàn ránran, èèyàn rádaràda, èèyàn tí ò jámọ́ kankan. Yu'di, a máa kóran ní o. Yu'di, a máa kóran ní gẹ́gẹ́ bí virus, gẹ́gẹ́ bí corona bí tí máa kóran yàn, bẹ́ẹ̀ náà ló náà máa kóran ní. Kama yu'di sahiha, gẹ́gẹ́ bí tí máa kóran, kama gẹ́gẹ́ bó ṣe pé ní yu'di, a máa kóran as-sahiha, ẹni tó lálàáfíà, al-ajrabu, ẹni tó ní kúrúnà la, ẹni tó ní èkúkú la. Kama yu'di al-ajrabu sahiha, gẹ́gẹ́ bí ẹni tó lékúkú la, ẹni tó ní kúrúnà la, ẹran tó ní kúrúnà la, bí tí máa kóran yìí tó lálàáfíà. Bẹ́ẹ̀ náà lẹ́ni tó jẹ́ èèyàn ránran, èèyàn tó jẹ́ èèyàn burúkú, bẹ́ẹ̀ náà ní ṣe máa ń kóran èèyàn tó jẹ́ èèyàn rẹ̀ o. Ẹni tó láhùn, bẹ́ẹ̀ ní ṣe máa ń kóran èèyàn tí ò láhùn o. Ìwọ náà ṣọ́ra o, ṣọ́ra o, ṣọ́ra o.